Májèlé ni wọ́n fún Destiny Boy jẹ kò kú sílé babaláwo. Mọlẹbi Destiny Boy ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Mọlẹbi Omije Ojumi fagilé ètò ìsìnkú tí àwọn ẹgbẹ́ rẹ̀ kéde. Ẹbí sún ètò ìsìnkú síwájú di ọjọ́ mìíràn. Ileẹjọ gba béèlì Awakọ Anthony Joshua sún ìgbẹ́jọ́ síwájú di ọjọ́ kẹẹdọgbọn oṣù kejì ọdún 2026. Bàbá Destiny Boy ké gbàjarè síta lórí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ SUV tó jẹ́ ti tọmọ rẹ̀ tó dàwátì lẹ́yìn ikú rẹ̀. Iná líláyí wà iná ilei-roji una. Ìmáàmù àgbà ìlú Ìlọrin Sheikh Muhammad Bashir jáde láyé. Ileesẹ Ọlọpa ìpínlẹ̀ Ogun nawọ gan Afurasí tó lọ́wọ́ nínú ikú Olorin Afrofuji ní Destiny Boy. Malami kúrò lọ́gbà ẹ̀wọ̀n Kuje ló bá tún kó sọ́wọ́ àjọ Otẹlẹmuyẹ DSS. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́ ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Májèlé ni wọ́n fún Destiny Boy jẹ kò kú sílé babaláwo. Mọlẹbi Destiny Boy ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Láti ìgbà tí ikú Olorin Afrofuji Adésínà tí ọ̀pọ̀ mọ̀ sí Destiny Boy ti gbòde lọ́jọ́ àìkú ní onírúurú awuyewuye tí ń jáde lórí ohun tó ṣokùnfà ikú rẹ̀. Bí àwọn kan ṣe ń sọ pé ilé babaláwo kan ni olórin náà kú sí, ní àwọn míì sọ pé ilé ìwòsàn kan ni ó kú sí. Àmọ́ ẹ̀gbọ́n ọ̀dọ́mọkùnrin náà ti wá jáde sọ̀rọ̀ lórí ohun tó ṣokùnfà ikú Destiny Boy. Gẹ́gẹ́ bí ìkànnì BBC Yorùbá ṣe gbé jáde síta nínú fídíò kan tí obìnrin náà gbé sórí ayélujára níbi tó ti ń sunkún sọ pé àwọn nǹkan táwọn èèyàn sọ nípa àbúrò òun náà kì í ṣe òótọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe ń gbé kiri. Ó ní àbúrò òun kò kú sílé babaláwo gẹ́gẹ́ bí ìròyìn tó gba orí ayélujára kan. Bákan náà ló ní kó lọ ṣe oògùn owó gẹ́gẹ́ bí àwọn ìròyìn tó ń tàn lórí ayélujára. Ó fẹ̀sùn kàn pé àwọn kan ló fún àbúrò òun ní májèlé jẹ, àmọ́ kò dárúkọ àwọn tó fún Destiny Boy ní májèlé jẹ. Ó ní káwọn èèyàn ro ìkúnlẹ̀ àbíamọ nínú gbogbo nǹkan tí wọ́n bá ń sọ. Afeez kéré sí ohun tí wọ́n ló ṣe yìí. Ó ní ọmọ òun Destiny kò sóògùn owó kò kú sílé babaláwo kò sẹ́sọ owó. Nínú fídíò kan lórí ayélujára ní Saida Adésínà tí í ṣe ìyá olóògbé Destiny Boy ti sọ̀rọ̀ tako ohun tí àwọn èèyàn ń gbé káàkiri. Ìyá Destiny Boy ṣàlàyé nínú fídíò náà pé Destiny Boy lọ sinmi ni. Ìgbà tó bí àkọ́bí ẹ̀ ní nǹkan bíi ọdún méjì sẹ́yìn ni wàhálà náà bẹ̀rẹ̀. Ó ní ọba Edu ló ní kó wá gba ẹran ìkómọ níbi tí òun àti bàbá ẹ̀ ti ń lọ ló ti diwọ́ mọ́rí tó ṣubú bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn. Ó ní òkú òru tó máa ń ṣe wọ́n bíi wárápá ló ń ṣe Destiny Boy. Àwọn kan máa ń bò ó nítorí gbajúmọ̀ tó jẹ́ ni. Ọba Edu fẹ́ràn Destiny Boy bíi ọmọ rẹ̀ ni. Òun ló máa ń bá àwọn tọ́jú ẹ̀ nítorí àìsàn yìí. Ìyá Destiny tẹ̀síwájú pé àìsàn náà ló ṣe ọmọ òun tó fi wà nílé ọba Edu tó ń tọ́jú rẹ̀. Ó ní ọba Edu fún un ní ẹ̀rọ nígbà tí kò yàtọ̀ ni wọ́n gbé lọ sọsibítù. Ọsibítù náà ló ní Destiny Boy kú sí, kì í ṣe ilé babaláwo. Ó ní ìsọkúsọ tí àwọn ọmọ Nàìjíríà ń sọ kiri yẹn òun máa tan ìmọ́lẹ̀ sí. Ọmọ òun kò kú sílé babaláwo, wọ́n gbé lọ sílé ìwòsàn nígbà tí ẹ̀mí rẹ̀ fẹ́ bọ́ ló pọ̀ àìsàn tó ń ṣe é jáde yẹn. Ó ní tí àwọn olólùfẹ́ bá rí lójú agbo tí kò dárayá àìsàn yẹn ló fà á, kì í ṣe pé ó gbé ọjà. Ọkọ̀ olówó ńlá tí wọ́n ń sọ pé ó rà, ó dá owó ra mọ́tò yẹn ni o. Ó ti ń dáwọ́ ọkọ̀ náà tipẹ́, kò sóògùn owó kò ṣe oṣólẹ̀. Lákòótán àlàyé rẹ̀, ìyá olóògbé ní ọba Edu kọ́ ló pa ọmọ òun. Kódà babaláwo tó fẹ́ràn rẹ̀ bí ọmọ náà sunkún lórí ikú Destiny Boy bó ṣe sọ. Mọlẹbi Omije Ojumi fagilé ètò ìsìnkú tí àwọn ẹgbẹ́ rẹ̀ kéde. Ẹbí sún ètò ìsìnkú síwájú di ọjọ́ mìíràn. Àwọn mọ̀lẹ́bí gbajúmọ̀ olórin ẹ̀mí tó di olóògbé lọ́sẹ̀ díẹ̀ sẹ́yìn Bùnmi Akínàánú táwọn èèyàn mọ̀ sí Omije Ojumi ti fagilé ètò ìsìnkú tó gbòde ṣáájú èyí tí àwọn ẹlẹ́gbẹ́ rẹ̀ kéde. Nínú fídíò kan tó gba orí ayélujára lọ́jọ́ àìkú Sunday ní ẹnìkan tó pe ara rẹ̀ ní Lánre Alèwílèṣe tóun náà jẹ́ akẹgbẹ́ Omije Ojumi ti kéde pé ẹbí olóògbé náà ti fagilé ìkéde ìṣáájú fún ìdí kan tàbí ìkejì. Tí a ò bá gbàgbé, a ó rántí pé láìpẹ́ yìí ní olórin ẹ̀mí mìíràn Aláyọ̀ Melody Singer ló kọ́kọ́ kéde ìlànà ètò ìsìnkú náà pé yóò bẹ̀rẹ̀ lọ́jọ́ Ìṣẹ́gun
ogúnjọ́ oṣù kínní ọdún 2026 yìí. Nínú ìkéde náà ni wọ́n ti ní nínú ọgbà tẹlifíṣàn ìpínlẹ̀ Èkó ni wọn yóò ti ṣètò ìsìn orin onígbàgbọ́ fún Omije Ojumi. Wọ́n tún ní àwọn yóò ṣètò títan àbẹ́là fún pẹ̀lú. Ìkéde ọ̀hún tó sọ pé wọn yóò sin akọrin ẹ̀mí tó kú lọ́jọ́ 12 oṣù yìí náà àti pé wọn yóò sìnkú rẹ̀ lọ́jọ́ 21 oṣù kínní ọdún 2026. Wọ́n fi kún pé mọ̀lẹ́bí àtàwọn tó bá súnmọ́ olóògbé tímọ́tímọ́ nìkan ni yóò wà ní ìtẹ́ òkú náà. Ṣùgbọ́n ní báyìí àwọn ẹbí Akínàánú ti fagilé ètò ìsìnkú ìṣáájú náà. Nínú fídíò kan ni Lánre Alìwílèṣe ti sọ pé ìgbìmọ̀ ìsìnkú náà sọ pé ìdílé Akínàánú gbé ìgbésẹ̀ yìí láti yanjú àwọn nǹkan kan. Gẹ́gẹ́ bí Alìwílèṣe ṣe wí nínú fídíò náà, ó ní kì í ṣe àdáṣe láti ọ̀dọ̀ gbogbo ìgbìmọ̀ ìsìnkú Bùnmi Akínàánú, Omije Ojumi àti gbogbo ìdílé ní fídíò yìí ti jáde. Nǹkan tí wọ́n ní kí òun sọ fún gbogbo ọmọ Nàìjíríà ni pé ìsìnkú Bùnmi Akínàánú tí àwọn ní ó máa wáyé lọ́jọ́ Ìṣẹ́gun àti Ọjọ́rú ní LTV kò ní lè wáyé mọ́ nítorí fún ìdí kan tàbí ìkejì wọ́n ti sún síwájú. Bó bá ṣe máa jẹ́ àwọn ọmọ Nàìjíríà máa padà gbọ́, ọjọ́ tó máa jẹ́ àwọn ẹbí máa kéde rẹ̀, gbogbo èèyàn máa gbọ́. A ó rántí pé lójijì ní ìròyìn ikú Omije Ojumi gbòde lọ́sẹ̀ díẹ̀ sẹ́yìn tí ọ̀pọ̀ èèyàn sì ń ṣe ìdárò obìnrin tí wọ́n ní ibi ẹsẹ̀ tó ń dùn ló ṣokùnfà ikú rẹ̀. Ohun tí àwọn kan sọ nípa ìkéde ẹbí yìí ni pé àwọn nǹkan kan tó jọ mọ́ èdè àìyedè ló ń ṣẹlẹ̀ lórí ìkéde àkọ́kọ́. Wọ́n ní èyí ló mú ẹbí pinnu pé àwọn yóò kéde fúnra wọn tó bá yá. Ṣáájú ni Omije Ojumi ti kọ́kọ́ ń ṣàìsàn tó sì ń lọ sí àwọn ilé ìjọsìn fún iṣẹ́ àdúrà láti borí àìsàn náà. Lọ́dún tó kọjá ní fídíò kan jáde níbi tí olórin ẹ̀mí ọ̀hún ti jókòó sórí àga kan tí ẹsẹ̀ rẹ̀ méjèèjì sì wú tí wòlíì kan sì ń gbàdúrà fún ìwòsàn rẹ̀. Lẹ́yìn náà ni àwọn olólùfẹ́ rẹ̀ kò gbọ́ nǹkan kan mọ́ títí di àsìkò tí ìròyìn ikú rẹ̀ gba ìgboro kan. Ilé-ẹjọ́ gba béèlì awakọ̀ Anthony Joshua sún ìgbẹ́jọ́ síwájú di ọjọ́ kẹẹdọgbọn oṣù kejì ọdún 2026. Ilé-ẹjọ́ májísírèètì Ṣàgámù nípínlẹ̀ Ogun tẹ̀síwájú nínú ìgbẹ́jọ́ Adéníyì Káyọ̀dé, awakọ̀ tó wa ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Lexus SUV tó forí lùgbàdì ìṣẹ̀lẹ̀ ìjàmbá tó gba ẹ̀mí èèyàn méjì tí wọ́n jẹ́ akin ẹgbẹ́ aṣáájú akànṣẹ́kù bí òjò lágbàáyé tẹ́lẹ̀ rí Anthony Joshua. Ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday ogúnjọ́ oṣù kínní ọdún 2026 ní ìgbẹ́jọ́ náà tún wáyé tí onídàájọ́ Olúfúnmiláyọ̀ Sómẹ́fún tó ń gbọ́ ẹjọ́ náà sì sún síwájú lẹ́yìn tí agbèfọ́ba Richard Ngiwe bẹ̀bẹ̀ pé kí wọ́n fún àwọn láàyè láti lọ ṣe àwọn ẹ̀dà ẹjọ́ náà sọ́wọ́. Ṣáájú ni Ngiwe ti sọ fún ilé-ẹjọ́ pé àwọn kò ní lè tẹ̀síwájú ẹjọ́ náà nítorí àwọn ìgbésẹ̀ tí àwọn ń gbé lọ́wọ́. Lára rẹ̀ ní ti ìmọ̀ràn tó láwọn fẹ́ gbà láti ọ̀dọ̀ àjọ DPP, ìyẹn Director of Public Prosecution. Ó sọ pé àwọn yóò kọ̀wé sí àjọ DPP pẹ̀lú àṣẹ adájọ́ àgbà nípínlẹ̀ náà láti lè fún wọn ní àṣẹ láti ṣe àwọn ẹ̀dà ìwé ìpẹ̀jọ́ náà kó tó di pé àwọn yóò tẹ̀síwájú. Ngiwe ní lẹ́yìn tí àwọn ṣàgbéyẹ̀wò àwọn ohun tó wà nínú ìwé ìpẹ̀jọ́ náà, àwọn rí i pé àwọn nílò láti ṣe àwọn ẹ̀dà rẹ̀ láti lè gba àṣẹ lọ́dọ̀ àjọ DPP láti pé bóyá àwọn máa tẹ̀síwájú lórí ẹjọ́ náà. Bí ó tilẹ̀ jẹ́ pé agbẹjọ́rò awakọ̀ náà Ọlálékan Abíọ́dún kò kọ́kọ́ gba sísún ẹjọ́ náà síwájú pẹ̀lú bó ṣe sọ pé ọ̀nà láti jẹ́ kí ẹjọ́ náà di ti ọlọ́jọ́ gbọọrọ láì nídìí ni ọlọ́pàá ń wá. Abíọ́dún sọ pé níwọ̀n ìgbà tó jẹ́ pé ìjọba ló pe oníbàárà òun lẹ́jọ́, ó yẹ kí wọ́n ti ṣe gbogbo ètò wọn lọ́nà tó yẹ àti pé àwọn ṣetán láti tẹ̀síwájú ẹjọ́ náà. Síwájú sí ló sọ pé gbogbo àwọn ẹlẹ́rìí mẹ́ta tí ọlọ́pàá ránṣẹ́ pè ni wọ́n ti wà nílé ẹjọ́ láti sọ tẹnu wọn, tóun kò sì rí ìdí kan ní pàtó láti sún ẹjọ́ ọ̀hún síwájú. Nígbà tó ń gbé àṣẹ rẹ̀ kalẹ̀, onídàájọ́ Sómẹ́fún pàṣẹ pé kí ẹjọ́ náà tẹ̀síwájú lọ́jọ́ 25 oṣù kejì ọdún 2026. Káyọ̀dé, ẹni ọdún mẹ́rìndínláàádọ́ta 46 years, ló ṣe bẹ́ẹ̀ jẹ́ títari lọ ilé ẹjọ́ lọ́jọ́ kejì oṣù kínní ọdún 2026 níwájú onídàájọ́ Olúfúnmiláyọ̀ Sómẹ́fún lórí ẹ̀sùn 4 tí wọ́n fi kàn án, èyí tó dá lórí ìwàkuwà, àìbìkítà àti àìjáfara wíwa ọkọ̀. Gẹ́gẹ́ bí ìwé ẹ̀sùn náà, wọ́n fẹ̀sùn ìwàkuwà ọkọ̀ kàn, èyí tó ṣokùnfà ikú tó tako abala òfin section 5(1) ti ojú ọ̀nà márosẹ̀ ìjọba àpapọ̀, ìyẹn Federal Highway Act.
cap F135 òfin àpapọ̀ ilẹ̀ wa Federal of Nigeria ọdún 2004 bó ṣe wà nínú òfin ìpínlẹ̀ Ogun. Bákan náà ló ń kojú ẹ̀sùn ìwàkuwà àti àìjáfara ìkíyèsí wíwa ọkọ̀ lábẹ́ abala òfin section 61 ti òfin kan náà. Àwọn ẹ̀sùn mìíràn tó fi mọ́ wíwa ọkọ̀ láì ní àìkíyèsára èyí tó ṣokùnfà ìpalára àti bíba dúkìá jẹ́ tó tako òfin abala section 7(1) àti wíwa ọkọ̀ láì ní ojúlówó ìwé àṣẹ awakọ̀ lọ́wọ́ èyí tó tako òfin abala 10(1) ti òfin ojú ọ̀nà márosẹ̀ ìjọba àpapọ̀ Federal Highway Act. Ileẹjọ májísírèètì gba béèlì olùjẹ́jọ́ ọ̀hún ní mílíọ̀nù 5 náírà pẹ̀lú onídùúró méjì. Ẹjọ́ náà ni kò sẹ̀yìn ìjàmbá burúkú kan tó wáyé lójú ọ̀nà márosẹ̀ Èkó sílùú Ìbàdàn lọ́jọ́ 29 oṣù kejìlá ọdún 2025 nígbà tí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Lexus SUV lọ kọlu ọkọ̀ ńlá tirẹ́là tó jẹ́ pípáàkì ka ẹ̀gbẹ́ ojú ọ̀nà. Ó ṣeni láàánú pé Joshua pàdánù àwọn ọ̀rẹ́ tímọ́tímọ́ olóòótọ́ akọ́nilẹ́ṣẹ̀ẹ́ àti olùdánilẹ́kọ̀ọ́ torúkọ wọn jẹ́ Shina Gami àti Lateef Ayọ̀délé. Anthony Joshua àti awakọ̀ farapa díẹ̀ tí wọ́n sì gba ìtọ́jú lọ́gbà ilé ìwòsàn. Lẹ́yìn tó gba ìtọ́jú ìlera tán ni AJ jáde kúrò lọ́gbà ilé ìwòsàn. Lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà ni Joshua àti ìyá rẹ̀ ṣàbẹ̀wò sí ilé ìgbókùsí l'Ékòó láti bu ọlá ìkẹyìn fún àwọn olóògbé bí wọ́n ṣe ti gbáradì láti gbé òkú Gami àti Ayọ̀délé lọ sílùú ọba UK. Àwọn òkú náà ló jẹ́ gbígbé nípasẹ̀ ọkọ̀ ojú òfurufú lọ ìlú ọba UK níbi tí ètò àdúrà ìsìnkú ti wáyé lọ́jọ́ 4 oṣù kìíní ọdún 2026 ní mọ́sálásí ńlá London Central Mosque. Lẹ́yìn náà ni wọ́n lọ sìnkú wọn sí ibojì Endon. Joshua pẹ̀lú àwọn mọ̀lẹ́bí, ọ̀rẹ́ àti alátìlẹyìn rẹ̀ ló ṣe bẹ́ẹ̀ péjú síbi ètò ìsìnkú náà pẹ̀lú ìbànújẹ́ ọkàn tí oríṣiríṣi ọ̀rọ̀ ìbánikẹ́dùn sì ń jáde láti jákèjádò àwùjọ eré ẹ̀ṣẹ̀ kíkàn lágbàáyé. Bàbá Destiny Boy ké gbàjarè síta lórí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ SUV tó jẹ́ ti tọmọ rẹ̀ tó dàwátì lẹ́yìn ikú rẹ̀. Bàbá gbajúmọ̀ olórin Afrofuji Afeez Adésínà tí ọ̀pọ̀ mọ̀ sí Destiny Boy ti ké gbàjarè síta fún àwọn aráàlú fún ìrànlọ́wọ́ lẹ́yìn tí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ SUV ọmọkùnrin rẹ̀ dàwátì lẹ́yìn ọjọ́ díẹ̀ tí olórin náà jáde láyé. Nínú fídíò kan tó gba orí ayélujára kan ni bàbá olórin náà ti ké gbàjarè síta nípa ọkọ̀ SUV tó dàwátì náà. Ó sọ wípé ọkọ̀ náà ti jẹ́ dídá padà fún oníṣòwò ọkọ̀ ní kòpẹ́kòpẹ́ tí Destiny Boy dágbére fáyé ṣùgbọ́n tí wọn ò mọ agbègbè ibi pàtó tí ọkọ̀ náà wà báyìí. Ó ṣàlàyé pé ọkọ̀ SUV náà ló jẹ́ rírà ní Liquor Autos. Ó ní òun sì tẹ̀lé ọmọ òun lọ ra ọkọ̀ náà. Ọjọ́ tí ọkọ̀ náà jẹ́ rírà oníṣòwò ọkọ̀ náà fún àwọn ní awakọ̀ kan tó bá wọn wa ọkọ̀ náà délé. Gẹ́gẹ́ bó ṣe wí, Destiny Boy ló padà sọ awakọ̀ yìí kan náà di ẹni tí yóò máa ṣiṣẹ́ fún un. Nǹkan yí padà nígbà tí awakọ̀ náà sọ wípé olórin náà jẹ òun lówó tó sì dá ọkọ̀ ayọ́kẹ́lẹ́ SUV padà fún oníṣòwò ọkọ̀ láì sọ fún mọ̀lẹ́bí. Bàbá Destiny Boy ní káwọn ọmọ Nàìjíríà gba òun kán ran òun lọ́wọ́. Ó ní ọmọ òun ni ó ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́, ọkọ̀ náà sì ti wà pẹ̀lú iléeṣẹ́ Liquor Autos. Ó ní òun kò ní nọ́mbà awakọ̀ náà lọ́wọ́. Tí a ò bá gbàgbé, a ó rántí pé Destiny Boy ẹni ọdún 22 ló ṣe bẹ́ẹ̀ dágbére fáyé lọ́jọ́ àìkú Sunday. Ìròyìn ikú rẹ̀ ọ̀hún ló kọ́kọ́ jẹ́ fífìdímúlẹ̀ nípasẹ̀ olórin Bolisco akin ẹgbẹ́ alábàáṣiṣẹ́pọ̀ gbajúmọ̀ olórin nì Portable. Bolisco jẹ́ kó di mímọ̀ pé olórin olóògbé náà ní òjòjò àìlera tí ń bá fínra ṣáájú kí ọlọ́jọ́ tó dé. Ó fi kún pé Destiny Boy pọ ẹ̀jẹ̀ ṣáájú ikú òjijì, ikú àìtọ́jọ́ kò ní ṣẹlẹ̀ sẹ́nìkọ̀ọ̀kan wa, a ò sì ní gbọ́mọsìn láṣẹ Ìlédùà. Iná líláì wà iná ilei-roji una ìmáàmù àgbà ìlú Ìlọrin Sheikh Muhammad Bashir jáde láyé. Ọ̀dọ̀ rẹ̀ Ọlọ́run la ti wá, ọ̀dọ̀ rẹ̀ náà la ó sì padà sí. Ìmáàmù àgbà ìlú Ìlọrin tí í ṣe olú ìlú ìpínlẹ̀ Kwara Sheikh Muhammad Bashir OON ni wọ́n ti kéde rẹ̀ pé ó ti jáde láyé. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí agbẹnusọ Emir Ìlọrin ọ̀mọ̀wé Abdulaziz Arówóná tó túfọ̀ ikú ìmáàmù àgbà náà ṣe wí, ọjọ́ Ajé Monday ọjọ́ 19 oṣù kìíní ọdún 2026 ni Sheikh àgbà ìlú Ìlọrin náà
dágbére fáyé. Ìmáàmù Bashir Muhammad OON ni wọ́n bí lọ́jọ́ keje oṣù keje ọdún 1951. Òun ni emir kẹsàn-án nílùú Ìlọrin. Shehu Sulukanaini Gambari Muhammed ló yàn sípò náà. Lọ́jọ́ kẹẹ̀dógún oṣù kẹwàá ọdún 1983 ni wọ́n yàn sípò ìmáàmù àgbà gẹ́gẹ́ bí ìmáàmù àgbà kejìlá nílùú Ìlọrin. Lọ́jọ́bọ̀ Thursday ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kejìlá ọdún tó kọjá ni wọ́n ṣèfilọ́lẹ̀ ìwé tó sọ nípa ìtàn ìgbésí ayé rẹ̀. Olóògbé Sheikh Muhammad Bashir kẹ́kọ̀ọ́ gboyè ìmọ̀ ìjìnlẹ̀ nílé ẹ̀kọ́ gíga fásitì ìlú United Kingdom lọ́dún 2013. Ààrẹ ilẹ̀ wa tẹ́lẹ̀ ọ̀mọ̀wé Goodluck Jonathan ló fi àmì ẹ̀yẹ Officer of Order of the Niger OON dá a lọ́lá lọ́dún 2012. Olóògbé Sheikh Imam Bashir lo ọdún mẹ́tàlélógójì lórí ipò ìmáàmù àgbà ìlú Ìlọrin. Emir mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ló bá ṣiṣẹ́ ní ìlú Ìlọrin. Ó jẹ́ gbajúmọ̀ onímọ̀ ẹ̀sìn Islam lágbàáyé. Ó jáde láyé lọ́jọ́ ajé Monday ọjọ́ kọkàndínlógún oṣù kínní ọdún 2026 lẹ́yìn àìsàn ráńpẹ́. Nínú ọ̀rọ̀ rẹ̀, Emir Ìlọrin Alhaji Ibrahim Sulu Gambari ní títí láé ni wọn yóò máa ṣèrántí olóògbé náà. Àtẹ̀jáde agbẹnusọ Emir Ìlọrin ọ̀mọ̀wé Abdulaziz Sarowona ṣàlàyé bí Emir ṣe ní ikú ìmáàmù àgbà náà bá òun lójijì. Emir ìlú Ìlọrin ní àdánù ńlá ní ikú ìmáàmù Bashir jẹ́ fún Ìlọrin àti ìpínlẹ̀ Kwara lápapọ̀. Ó júwe olóògbé náà bí ẹni tó kún fún ìmọ̀ àti ìwà ìrẹ̀lẹ̀. Emir ní ìmáàmù àgbà náà jẹ́ olóòótọ́ ẹ̀dá tó sì kún fún ìmọ̀ àti òye ẹ̀sìn Islam dáadáa. Kí Ọlọ́run ọba Allah ó ṣe àforíjìn fún un. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ogun náwó gan Afurasí tó lọ́wọ́ nínú ikú Olorin Afrofuji ní Destiny Boy. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ogun ti fìdí ìfigbóró òfin gbé Afurasí tó lọ́wọ́ nínú ikú òjijì gbajúmọ̀ ọ̀dọ́mọdékùnrin olórin Afrofuji Hafiz Adesina tí ọ̀pọ̀ mọ̀ sí Destiny Boy. Ìfigbóró òfin gbé Afurasí náà ló jẹ́ kíkéde lọ́jọ́ ajé Monday ọjọ́ kọkàndínlógún oṣù kínní ọdún 2026 nípasẹ̀ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ogun DSP Olúṣèyí Babáṣèyí ẹni tó sọ wípé Afurasí náà ti wà láhàámọ́ àgọ́ ọlọ́pàá ti jẹ́ kó di mímọ̀ pé iléeṣẹ́ ọlọ́pàá ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀ lórí ikú olórin náà. Ó ní ẹjọ́ náà ti jẹ́ títari lọ ẹ̀ka agbófinró tó ń rí sí ìwádìí ìṣẹ̀lẹ̀ ọ̀daràn SCID fún ìwádìí tó lóòrìn. A ó rántí pé ọjọ́ àìkú Sunday ni Adésínà jáde láyé lẹ́ni ọdún 22 lábẹ́ ohun tó ṣókùnkùn sí ni. Ohun tó ṣokùnfà ikú rẹ̀ ọ̀hún ni kò tí ì hàn dé sẹ́nì kankan. Nínú fídíò kan tó gba ìgboro kan lọ́jọ́ àìkú Sunday ṣàfihàn bí wọ́n ṣe fi ọkọ̀ bọ́ọ̀sì gbé òkú Destiny Boy tó sì pọ̀ nǹkan jáde lọ́jọ́ náà. Bó tilẹ̀ jẹ́ pé kò tí ì sí àlàyé kankan tó sọ pàtó ohun tó ṣokùnfà ikú òjijì rẹ̀ títí di ìgbà tí à ń kó ìròyìn yìí jọ. Oṣù kọkànlá ọdún 2024 ni Destiny Boy àti olólùfẹ́ rẹ̀ Ìrèmídé kí ọmọ wọn tuntun ọmọkùnrin káàbọ̀ sílé ayé. Olórin náà fi dúpẹ́ tó sì fi ọkàn ìmoore rẹ̀ hàn fún bí Ọlọ́run ṣe pèsè ọmọ fún un. Malami kúrò lọ́gbà ẹ̀wọ̀n Kuje ló bá tún kó sọ́wọ́ àjọ ọ̀tẹlẹ̀muyẹ DSS. Àjọ ọ̀tẹlẹ̀muyẹ DSS ti fi gbòòrò òfin gbé olórí ẹ̀ka ètò ìdájọ́ nílẹ̀ wa Nàìjíríà àti mínísítà fẹ́tò ìdájọ́ tẹ́lẹ̀ rí Abubakar Malami. Malami ló jẹ́ nínáwó gan níta ọgbà ẹ̀wọ̀n àtúnṣe Kuje lólú ìlú ilẹ̀ wa l'Àbújá lọ́jọ́ ajé Monday ọjọ́ kọkàndínlógún oṣù kínní ọdún 2026. Gẹ́gẹ́ bí fídíò kan tó dé sọ́wọ́ àwọn akọ̀ròyìn èyí tó ṣàfihàn bí olórí ẹ̀ka ètò ìdájọ́ nílẹ̀ wa tẹ́lẹ̀ rí náà ṣe jẹ́ dídarí wọnú ọkọ̀ àjọ ọ̀tẹlẹ̀muyẹ DSS lẹ́yìn tó jáde kúrò lọ́gbà ẹ̀wọ̀n Kuje. Malami ṣáájú kó tó wọnú ọkọ̀ ló ti ní kí àwọn òṣìṣẹ́ àjọ ọ̀tẹlẹ̀muyẹ DSS ṣàfihàn káàdì ìdánimọ̀ wọn. Níṣe ni Malami ń béèrè lọ́wọ́ wọn pé ta ni ọ̀gá láàrin wọn, ṣé òun lè rí káàdì ìdánimọ̀ wọn. Ẹ̀wẹ̀, iléeṣẹ́ àjọ ọ̀tẹlẹ̀muyẹ DSS kò tí ì fìdí ìfigbóró òfin gbé olórí ẹ̀ka ètò ìdájọ́ tẹ́lẹ̀ rí náà múlẹ̀ títí di ìgbà tí à ń kó ìròyìn yìí jọ. Tí a ò bá gbàgbé, olórí ẹ̀ka ètò ìdájọ́ náà pẹ̀lú ìyàwó àti ọmọ rẹ̀ ni wọ́n ṣe bẹ́ẹ̀ fún ní bẹ́ẹ̀lì $500 mílíọ̀nù náírà 500 million naira pẹ̀lú àwọn ìfòfindè tó gbóná jàìjàì nípasẹ̀ onídàájọ́ Emeka Nwite ti ilé ẹjọ́ gíga olú ìlú ilẹ̀ wa l'Àbújá. Malami, ìyàwó àti ọmọ rẹ̀ ní àjọ tó ń gbógun ti ìwà ọ̀daràn àjẹbánu sísowó ìlú báṣubàṣu nílẹ̀ wa Nàìjíríà EFCC ti dálẹ́jọ́ lórí ẹ̀sùn 16 tó dá lórí kíkówó ìlú jẹ, sísowó ìlú kúmọkùmọ àtàwọn nǹkan míì. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀
púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá. Ojú tí ẹ̀ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ̀ fi ń gbọ́ wá kò ní di. Láṣẹ Olódùmarè yóò sì dára fún yín.